ìní méjì ìsáré àsìbè máa rán ìsìn Jésù Jésù Kristi ajá kan yà á bọ̀bá yà á wí ọ̀gárin èmi ọ̀gárin ní rán ìsìn ní kí yà á béèrè á o wé ṣé òwò ni ṣé òwò ni ọ̀nì kà á retí àbí kàtẹ́ á retí ọ̀nì ọ̀hún ó ṣẹ́ẹ̀kì Jòhánù Bátísì kó rán ìyàn ọmọ ẹ̀yìn rẹ̀ sí Jésù lẹ́yìn ó ní àkórí ọ̀rọ̀ mi ò ní mí jẹ́ ṣé òwò ni ìbéèrè nì ọ̀rẹ́ tí a ṣe pàtàkì kó Jòhánù Bátísì ó fẹ́ rí àrídájú wí ṣé Jésù kò ti mọ̀ lẹ́nu bí ọdún mélòó kan kọ́ dẹ̀ gbúṣẹ́ ìránṣẹ́ kò gbé á ìkété ọ̀nìyàn rí kẹ̀ ẹ́ ṣiṣẹ́ ìyanu ṣé òun gan-an ni Mèsáyà torí pé lákòókò òní dàrúdàpọ̀ nínú ọkàn Jòhánù Bátísì ṣé wọ́n rúgbà òṣòro ó yóò gbóní jìnnìjìnnì ké gbóní jìgìjìgì ké mọ̀dẹ̀jọ́mọ̀ ọ̀nìyàn mọ́ inú gbá ká da ọ̀run lásì. Ó rí i pé àti béèrè nì kó bá mọ́sẹ̀ ọ̀rọ̀ ni múlẹ̀ yóò ṣe pàtàkì torí pé retí pé irú túbú kan tí ó mọ̀ ní ó yẹ kí olùgbàlà náà kẹyọ̀ súnmọ́ bẹ̀ torí pé ọmọ wí òun ni ohun ọ̀nì kan rán ṣáájú kẹyà kéde ìtú ọ̀nà Olúwa ṣe oníṣùkéde nínú odò Jọ́dánì ọ̀nà sí Jésù kí kété ọ̀nìyàn kẹ́ lébẹ̀ wí kí a ní ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ọ̀nì kò kó ẹ̀ṣẹ̀ ráyé kókó lọ. Jésù náà ọ̀dẹ̀ yà bọ̀bá ọmọ yọ̀ǹda ọ̀rá rẹ̀ kó Jòhánù Bátísì láti ṣe ìrìbọmi nínú odò Jọ́dánì ni. Gbàkí Jésù rí gbọ́ wí ọba wí ó tẹ Jòhánù Bátísì wọ́n mú sínú túbú wọ́n dẹ̀ apá àwọn àdá sílẹ̀ torí ó wàásù ọ̀rọ̀ ìjọba Ọlọ́run tako ọ̀nì níwé ẹ̀tọ́ sí láti mú ọ̀yà arákùnrin rẹ̀ kẹgbà kẹmú ṣọ̀yà inú ìyà ni inú àtìmọ́lé ni inú túbú ni Jòhánù Bátísì kọ ìmújàkún gbé ìyàn ọmọ ẹ̀yìn rẹ̀ kó gbéyàn dìde kàn ìyá bọ̀bá wí ṣé òwò gangan ni Mèsáyà àìretí yíyẹ èsì kan bá ti mú kàn ìkàn ìyá mú bọ̀bá hàn ní ibi ìkòyìn ẹ̀rọ àǹdí àkó lọ́lọ́ itọ́ ọ̀yà béèrè gbàkí Jésù náà ẹ̀dá dáhùn sọ ní sàn wí ìyàwó ẹ̀ wé mi ni ọkọ̀ béèrè lọ́rọ̀ àní pé ṣé ìrí oṣẹ́ ìyanu erígete wọn kò ń ṣe orínrìn kò ń rìn fún ara ọni lọ nìyẹn á mọ̀ọ́mọ̀ gbàgbọ́ nínú Ọlọ́run pé Jésù òun ni ọmọ Ọlọ́run wọ́n gbọ́dọ̀ gbà nínú ọkàn rẹ̀ èsì òkè ramúrin bá ti wí ẹ̀mí Ọlọ́run gbọ́dọ̀ jírí nínú ọkàn rẹ̀ wí ọmọ Ọlọ́run ni kó ti yọ̀ mú ayé rẹ̀ kó ti yọ̀ mú kó olùgbàlà ipò òṣòro láyé ó burú jáì ṣùgbọ́n mo gbàdúrà kó ọ̀wọ́ olùgbọ́ mi lónìí pé òṣòro ká dé bá ọ ká mú ọ gbé ìgbàgbọ́ rẹ nínú Ọlọ́run àtọmọ rẹ̀ ká mú ọ gbé sọnù ìdàrúdàpọ̀ àárẹ̀ kúnnà ọkàn rẹ Ọlọ́run á mú ọ borí irú ìṣòro bá Ọlọ́run á jẹ́ á ṣe ọ̀nà rẹ Jésù Kristi òun lọmọ Ọlọ́run
Gí Jòhánù sí wílí jẹ́ òun ní ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ọ̀nì kò kú ẹ̀ṣẹ̀ ayé lọ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ rẹ àti ẹ̀ṣẹ̀ rákọpa ní ká lóní àtẹ̀ṣẹ̀ ọ̀rá kì í ṣiṣẹ́ ọbí bẹ́ẹ̀ ni kan jẹ́ pé ẹ̀san ni yóò mú ọ òun ni o mo jí ṣòro ayé mo jí yí ọlọ́kàn padà mo jínú páńpẹ́ kọ́ẹ́à àti inú àtìmọ́lé kọ́ẹ́à mo jẹ́ ba ìgbàgbọ́ rẹ mo jẹ́ bà á jẹ́ Jésù Kristi òun ni ọ̀kan náà lánàá òun ni lónìí òun ní títí ayé. Hébérù orí 13 ẹsẹ̀ 8 ní wíwà èso yóò yí padà tó o bá ti gbàgbọ́ nínú rẹ̀ dúró tì í ó yóò wà nínú ìṣòro wọn yóò mú ìyà jẹ ọ́ wọn yóò gbẹ̀tọ́ rẹ kán máa dùn ọ́ gbàgbọ́ nínú rẹ̀ dúró tì í òun lọ ní kéèyàn dojú tì ní kọ́ bá ti yóò mórí tì í ọdún bá ti mórí tì í títí dé òpin òun náà náà gbàlà mórí tì í lẹ́yìn ayé wàá rèrè lẹ́yìn ayé wàá gbadé òun ní ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ọ̀nì kò kó ẹ̀ṣẹ̀ ayé lọ mọ̀jọ́ kan rẹ mì wàásù rẹ̀ kéde rẹ̀ díráyé mọ̀ wí òun ní ọmọ Ọlọ́run ọmọ kan ṣoṣo nínú Jòhánù orí 3 ẹsẹ̀ 16 nítorí pé Ọlọ́run fẹ́ iráyé tó bẹ́ẹ̀ gẹ́ ọjà kò mọ́mọ́ bíbí rẹ̀ kan ṣoṣo ó mú kó wá kẹ̀yà kú fún ẹ̀ṣẹ̀ rà wí ọ̀nìkọ́ni kan bá gbà á gbọ́ ẹ̀ bá a nínú ẹ̀ hàn kí a nínú túbú kí a lábẹ́ àtìmọ́lé hàn ọlọ́pàá kàn gbé sáárín èèyàn ajínigbé hàn kàn jí gbé ọ̀nìkọ́ni kan bá gbà á gbọ́ ike mọ̀ bá ṣègbé ṣùgbọ́n kí yóò ní òye àìlépẹ̀kun Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbà lálẹ́ yìí o àríbi dé sílé ìjọba Ọlọ́run ire o.